Naima yabuna. Abiola nu. Inna naima yabuna. Tòun ti gbogbo tó lòun fẹ́ ṣe fún Nàìjíríà yóò tún Nàìjíríà ṣe eré abẹ́ tún Nàìjíríà ṣe lòun náà kú lélẹ́rí. Inna naima yabuna. Àwọn tí ó sì ti kú inú àwọn tó da Nàìjíríà yìí rú àwọn ń bẹ nísìnyí bí wọ́n wà wọ́n ní wọ́n ń tó ara nísìnyí. Inna naima yabuna. Wọ́n ní gbogbo tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà wọ́n ní bàbá ọgbọ́n kankan mọ́. Bí ṣe wó kàn ní ọlọ́lẹ̀ màláíkà ẹjọ́ máa wò bẹ́ẹ̀ òun ló da ìlú yìí dúró bí ó dé yìí yóò ti máa wò nánu gbogbo ẹgbà etí lọ́wọ́ rẹ̀ kò gbọ́dọ̀ gbọ́n tí ń ṣẹlẹ̀ Nàìjíríà mọ́. Wàyí nana ìmà ayọ́fúnná. Gbogbo òdẹ́lá gbogbo gbádùn tẹ́lómi ń gbádùn kí tí wọ́n ní ha Ọlọ́run kí làwọn fi ṣe rí má wulẹ̀ pé kí ló fi ṣe rí gbogbo ìgbádùn tó rò pé ń gbádùn ni yóò padà tán. Nana ìmà ayọ́fúnná. Gbogbo owó tó ní báńkì òun kí ọ̀nà. Nana ìmà ayọ́fúnná. Wọ́n sá máa bọ́ Ọlọ́run rẹ̀ lẹ̀. Naima ayọ́fúnná. Náà. Fatariku naimi ahaza. Èyí tó dáa fún ọ ni kó o fi ìdẹ̀ra ayé àádáa ayé filẹ̀ gba Ọlọ́run mú. Wọ́n adálẹ̀bí yẹ̀bọ́ alálẹ̀ àdàfà ní àòyẹ̀ sílá. Àbáwá àgbà Ẹrú Suleiman. Mọ̀nà àádọ́ lẹ́bi yẹ̀bùkọ̀ tàbí ẹni tí ó ṣẹ́kù láyé. Mọ̀nà adálẹ̀bí yẹ̀bùkọ̀. Ìjà àbá àkàndẹ́ tí ó ṣẹ́kù. Sáré. Mọ̀nà adálẹ̀bí yẹ̀bùkọ̀. Sáré Mágàjí gànjọ́ ṣẹ́kù nulẹ̀. Mọ̀nà adálẹ̀bí yẹ̀bùkọ̀. Àwọn ológun tí ń bẹ ládùúgbò rẹ̀ lẹ́yìn máa ròyìn wọn pé ó burú. Ẹlòmíì ológun míì ibi ó burú dé tó bá jòkó wájú ta ẹ gbọ́dọ̀ kọjá. Nǹkan kò máa ní ṣé bá ní wà ń ta wọ́n mẹ́ta tọ̀ wọ́n wà gba ẹ̀kúnlé. Ọ̀ọ́bì bá mi. Ṣé wàá nù sàré ṣé ń gbọ́ níta ń wí nù sàré wọ́n kọjá wájú ilé yìí tí nǹkan kan ò ṣe mọ́. Wọ́n máa ní adálẹ̀bí yẹ̀bùkọ̀. Adálẹ̀ àdàfà ní àòyẹ̀ sílá. Àfáà mi wọn ní onínákàlí ti ń jẹ́ o òde àdúrà tó bá wà àwọn kálukú sì máa sá sáwọn bàbá wa ń bẹ wọn náà wà ń bẹ èyí ní lọ ẹni wọn ti mú tẹsán bá àwọn lọ́wọ́ wọn bá ti fà á báyìí ẹ̀mí kan jánu ọgbọ àwọn bàbá ń bẹ nínú sàárè ní sìn ẹgbẹ̀rún òde àdúrà wa ń lọ lẹ́yìn wọn tí nǹkan kan ò sí. wọ́n máa ń ha lálẹ́bí yẹ́bùkọ̀ alálẹ́ àdàfà ní àòyẹ̀ sílá. Ìyá àgbà ẹ̀ka òun là gba gbogbo ilé ntọ́ba sọ̀rọ̀ abẹ́ jẹ́ kọ́dà bá Mágàjí ò tún bẹ̀. La ilaha illallah. Wọn ò sì bí ó ń tọ̀ ń da ọ̀dọ́ rẹ̀ ń kọ́kọ́rọ́ kànga wà ẹni ọba ní ọ̀pọ̀ mi ní ọ̀pọ̀ mi ẹni ọba ní ọ̀gbọ̀rọ̀ ọ̀pọ̀ kò nípọn yóò tún wá sọ wípé èmi Àyọ̀ká ní gbogbo léyìí. Obìnrin léyìí tí ọba mọ́ wọn rẹ̀ yọ lọ èyí tó bá sì lóhùn ò ní lọ yọ bọ́ nù kòtò òun lòun sọ bẹ́ẹ̀. ń bẹ nínú sàárè ní sìn ẹgbẹ̀rún obìnrin wa wọnú ilé tí nǹkan kan ò ṣe. wọ́n máa ń ha dálẹ́bí yẹ́bùkọ̀ àdàlà àdàfà ní àòyẹ̀ sílá. wọ́n máa ń dálẹ́bí yẹ́bùkọ̀. Tálẹ́ni tí ó kù láyé tálẹ́ni tí ó ṣẹ́kù. ní àòyẹ̀ sílá. Tálẹ́ni tí ó là lọ́wọ́ ọkú tí ò ní kú ó kéré ni ó dàgbà ni kọ̀sọ́gbọ́tọ̀ ọ̀fẹ́ dátò ò ní padà lọ. ra'aytu an-nasa atiba'an libidi idari wa dirham. Ẹlòmíì ò ní nǹkan kan méjì láyé rẹ̀ bí tẹ́lẹ̀ kó ṣe bàjẹ́ ní máa jòkó ti. ra'aytu an-nasa atiba'an. bí tẹ́lẹ̀ kó ṣe bàjẹ́ ní ó jòkó ti. ra'aytu an-nasa atiba'an. ẹnìkan wá bá mi ń jọ kẹrin obìnrin ó ní àbá ó ní àtàyè ṣe wọ́n ní nà ó ní mo wá bá yín ni mo wá bẹ̀ yín sẹ́ mo sì fẹ́ kẹ́ ẹ bá ń jẹ́ dáadáa kí ló dé olóbìn àbúrò ọkọ ọba òun lé ni àwọn ọmọ rẹ̀ ń múra wọn parí yunifásitì lọ́dún yìí àwọn ọmọ tó wọn ò sì tí ì parí nǹkan kan ó sì bá òun lé ni ètò òun wá fẹ́ ni wípé òun ò fẹ́ pa wọ́n àmọ́ wọn ò gbọ́dọ̀ rí lò wọn ò gbọ́dọ̀ rí lò wọn ní tọ̀ mo ní mo gbọ́ ṣé kó wọn má rí lò ní bẹ́ẹ̀ ní mo fẹ́ nu gbogbo ní tí ọba ná mi ó ní tí ò lé ní olóhùn ló kéré jù nínú sí Ọlọ́run ibẹ̀ ní kó wọn má rí lò ní wọn ní wọn má rí lò ẹ má pa wọn dé
ẹ̀mí òyìn ní tọwọ́ òun bọ́ wọ́n á wò pé eléyìí ibú èyí tó tọwọ́ rẹ̀ bọ́ yìí ń kọ́. ومن هذا الذي يبقى على الأدسان أو الإسلام. ẹ máa gbọ́ jẹ̀ máa èmi ò sì máa yẹ pẹ́ wò mo ní ẹjọ́ kó ẹni sùúrù ń bọ̀ wá mo wá lọ́ta mo wá lè kí ní kan bu iye pẹ̀ mo wá lè wá tiré èmi ọjọ́ tìjà ní òun mo ní ó lè kọ́ wọn lè kọ́ wàá ti wọ́n bá ti wò òun rèé ó sì máa ta ọmọ àtàrà ọmọ àjẹgbẹ́ lọ. Alhamdulillah. òun lè máa pé bá ń lù jáde kí ló lù ó sì lù gbogbo squad mo ní. Alhamdulillah. gbọ́dọ̀ pé mi náà mọ́ máa gbogbo ẹ̀ ṣe àmọ́ mo láwọn tán àwọn aspect kọ̀ọ̀kan mo wá lè bu bẹ́ẹ̀ mo wá bu wọlé kí ló pa méjì mo wá là ní sàǹfọwọ́ tẹ́ntì mo rí. wọ́n dábàá pé wọ́n láwọn kan máa tẹ̀ bákan ní máa tẹ̀ tó parẹ́. mo ní ìyá wọn náà máa méjì táà ní yìí tẹ́ ní ń ṣe yìí á rí ṣe lóòótọ́ àmẹ́fẹ́ ẹ̀mí ọmọ kan gbọ́dọ̀ lọ nínú ọmọ yìí mo ní ẹwọ́ ọmọ kan ẹ̀dá kọ́ ọmọ tẹ́fẹ̀ mi rẹ̀ lẹ̀ ó ní inú àwọn nínú ọmọ tẹ́ bí ó ní a èmi torí àwọn yìí rẹ̀ mo fi ní kẹ́ ẹ má jẹ́ wọ́n rọ́nà lọ mo ní ẹ̀wẹ́ mi ọmọ kan wá ẹ̀mí wọn láyé so ògo tàwọn eléyìí ọmọ àwọn wà á kú àwọn eléyìí ò ní rọ́nà lọ ó ní a òun ò lè fọmọ òun lẹ̀ mọ́ tọ̀ ẹ̀yà àjà ọmọ yìí lẹ̀ o kọ́dà tẹ́ ẹ bá lọ bòmí lè ṣe ọmọ kan kú o òun ní ń wò yìí o kútùbà dá yìí lífọ́ yìí. yóò dá fún àbáyé. Sheikh Suleiman ara ẹ bá balẹ̀ ọba balẹ̀ mo ní ìyá ó ní èyí mo ní à wọ́n lẹ́yìn máa wípé ọlọ́run so wá pọ̀ láyé ni gbogbo wa àbá tí wọ́n wá ń bá wípé ọba wọn yanjú ọmọ kan tó sì yanjú rẹ̀ ó ṣòfò ayé ìyá yìí ló ti máa ṣòfò tálíkì àmọ́ òbí dé ìwọ ọ̀kà àbá bú eléyìí bú àbá ó nákàlí ibú àjogún ẹ̀ lọ́dọ̀ àbá àlímì gbogbo ọmọ àlọ́ ni tó bá jẹ́ àbá tí bá fi nákàlí rẹ̀ ṣèkà eléyìí bú ni torí tó àbá àlímì gbé wá kọ́ orí làbá àlímì ṣe wá àbá àlímì bàbá àlímì bá ṣe wá ń kàrí ọ̀ṣẹ́ kàwáyé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ dákun torí Ọlọ́run ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ di dáadáa o ẹ fà níyàn rẹ lò àníyàn rẹ jẹ́jọ́ ògùn lọ gbogbo ńtọ́ da láyé àníyàn rẹ lọ da jù lọ òkú bàbá ó ṣe wà báyìí. فإنك ميت فاعلم ولا تجتهد بالدنيا فإن صحيحها يذق gbogbo ńtọ́ ọba ní ẹ lò dáadáa bó lóhùn ẹ lò dáadáa ọmọ ọlọ́mọ nù lé kíní kan wá ń bẹ mo fẹ́ ká nkálukú lè má dáadáa ìjọ tá a ti ń bẹ láyé kò sí tá a bá níta lè yán rí gbogbo àlà máa náwó àyè bẹ́ẹ̀ kọ́ ni bọ́lá bá ti wá di pé èèyàn búdà nkálukú kà wọlé ṣé kò sí èèyàn búdà ni wá ni ẹ kíní wo èèyàn wá kí n lájọ yìí tí ì rí táwọn dáadáa àwọn wo ni wọ́n sàbúrú fún wa gé wọn. ẹ lọ́kẹ́ bá yẹ wò. nígbà tá a wà lójú agbo tí gbogbo agbo kún tí màá ní èèyàn rẹ̀ kọ́ náwó eléyìí rẹ̀ tọ́fẹ́ kọ́ dà fún ọmọ ọlọ́mọ bí ọmọ rẹ̀ wọ́n kálukú náwó báyìí. àwọn ẹ̀ka wọlé èèyàn abútí ọ̀bí ọ̀dà fọmọ ọlọ́mọ akọ́náwọ́ wọn kálukú wá dákẹ́ àwa lé nìkan ṣe bẹ́ẹ̀ nìkan ní sì ń ṣe wá nǹkan sì ń ṣe àwọn ọmọ alágbólé sáà màláíkà ni wọ́n wá látọ̀ ọ̀run tí wọ́n wá yí eré ọmọ tẹ́lẹ̀ rẹ̀ yí èyí tọ́rùn ń dùn ọmọ tí èèbà gbótó lẹ̀ dẹni tí ń fagbó ọmọ mi mú kókó láyé ṣe èyí tí wọ́n ń fi ọ̀lẹ̀lẹ̀ mu èrò kan báyìí tí máa búlù ní aháì omi mú Colorado omi nfin gọta salanga
gọ́ọ̀mù tó lọ gbé àìsí o. wọ́n tó lọ́ka tó ń bẹ tí wọ́n tó ń ṣe kíní iná gílóòbù. àìsí ni wọ́n ń gbọ́jà àwọn ọmọ ọlọ́jà. wọ́n tún wá ń tọ́jú tọ̀fọ́sẹ̀ kan nísìn ìtọ̀ọ̀sẹ̀ kan wọ́n á dé yóò ti rẹ dáadáa wọ́n wá sí kalẹ̀ òun náà tó ń fà sí mú. wọ́n máa ń ná يبقى على الهدفان أو يسلم رأيت الناس اتباعا لضد النار والدرع وما للمريء إلا ما نوى في الخير أو قدم. bẹ́ẹ̀ bá sì bí àwọn ọmọ yìí tẹ́ bá wo àkọsẹ̀jáyé àbẹ́ wo kádàrá wọn nù àwọn tí wọ́n wò kò séyìí tí ọ̀wá kó wọn wá ṣe ayé lóore. A sì polongo àwọn tí ṣèkà a sì rí wọn tún sọ nù rédíò a rí kíkà ọjáde lérí Facebook ìkà ọjáde ìwádẹ nìkan ọjáde Facebook wípé tọ ìkà ló ń kò sí gbogbo kọ́ wà ní pé ẹ̀dẹ́ yẹn rí táwa lálá burú ti ń sàbúrú fún wa. ètò náà sàátì máa. ìjọ àwọn yìí pé ẹni tí ń sàbúrú fún yàn tọ́lá kóhun tó máa sàn àlọ́ má jẹ́ arógun elénìní òun gan elénìní o èyí tó ń sàdúrà kó wọn má rogun elénìní. Allah ma jẹ́ ayé orí di wa òun sì rí di ó di. Àdékùn kálukú ọ padà. Ayé tó náà ń bọ̀ bá.